ó bímọ tiẹ̀ energy tó fi fẹ́ jókòó tọmọ ọlọ́mọ tó fẹ́ fi bà tọmọ ọlọ́mọ jẹ́ yẹn ìwọ ìyá Monimons fi gbọ́ ti ọmọ tiẹ̀ fi gbọ́ ti àwọn ọmọ tiẹ̀ fi gbọ́ ti ọmọ tiẹ̀. You understand? Nǹkan tí Lizzy bá yín ṣe ni pé wèrè náà fi ń wo wèrè tí ẹ bá fi lọ́rùn sílẹ̀ tóun ò. ẹ̀yin tèmi godmother Lizzy Anjorin ó ti jáde wá blast ìyá Monimons ó ní wọn kì í ṣe bí òṣìṣẹ́ ó ní bí abiyamọ ṣe ń ṣe kọ́ ni ìyá Monimons ló ṣe ṣe ó ní instead tó fi jáde tó ń lo energy fi bú Lizzy Anjorin ó yí ní ó yẹ kí ó fi energy ọ̀hún kó fi lọ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ọmọ rẹ̀ tí ò rọ́mọ bí. ẹ̀yin èèyàn wa kí ló tún ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. wàá ti ta sí yín tó jẹ́ pé ẹ̀yin lè máa ń ta sí all the time. She will keep on coming out and saying her own truth. How are you everybody once again? She will keep on coming out and saying her own truth. Her own truth is that she never mentioned you on her page and nobody mentioned you on her page. And the fact remains that she was the first person to máa lò at least in the lórí social media tí social media gbé in the last 2 months. Òun ló kọ́kọ́ lò pendant yẹn. Òun ló kọ́kọ́ lò. You cannot take that away at least in the last 2 months. Oni láti bàtàlá ti dáyé láti gbọgbọrọ ní kiri ti máa ń copy ní China ti máa ń copy ní jìtá yẹn ti wà ń ta ní jìtá yẹn ti wà ń ta kò lè ní kó má polówó ọjà ẹ kò sẹ́ni tó ní kó má polówó ọjà ẹ Monimons. Mo ní kò sẹ́ni tó ní kó má polówó ọjà ẹ ṣùgbọ́n bó ṣe ń polówó ẹ̀ òun ni ò dáa. Nǹkan tó ń táwọn fans ẹ̀ ń sọ lábẹ́ ìpolówó ọjà tó ń ṣe òun ni ò dáa. Ò dẹ̀ dá wọn lẹ́kun. Ó ṣò pé wọ̀gán fẹ́ jà. Ó ṣò pé oníjà ni ẹ́. Màmá ẹ̀ náà ò dẹ̀ ṣe dáadáa. Màmá ẹ̀ náà bọ́ta. Nǹkan ẹ máa fi ọwọ́ kékeré ẹ fi gbá ńlá. Tó bẹ́ẹ̀ pé o ti ṣe láti bẹ̀rẹ̀ ń sìn ni tó ti kọ disclaimer tó ti kọ síbẹ̀. Tó ti ṣe láti bẹ̀rẹ̀ tó ti kọ Laide Wura, but mommy, you call yourself a JP. I don't know, you can call me any other thing you want to call me. I'm not your mommy. Call me Adebimpe. I'm not your mommy. Or Laide Wura. Because I have not seen anything that I have done to this morning. Tofi Waram, till you comment and you call yourself a JP. Back where I'm in JP, what's that got to do with you? What's that got to do with you? That has nothing to do with you. And because I'm a JP, I must see the truth and keep quiet. The truth is that Lizzy did not come for Monimons. It was Monimons fans. And whatever your fans do or does, it's you that you are accountable for it. You are accountable for it. Tó bá tí èèyàn kan sìn tó bá wá under, for example, ká sọ pé èèyàn kan